إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا. أقول ولو أقول الصلاة فمع النبي محمد إكاله وتعالى كما لبى النبي محمد أتوما تمارا ليري أتوما صحابة Ànábì tí ó jẹ́ iṣẹ́ Ọlọ́run bá rẹ̀ dé ògóngó, kò yọ kúrò bẹ́ẹ̀ náà ni kò fi kún. Ìkẹ́ Ọlọ́run àti ọlá Ọlọ́run kó máa lọ bá Ànábì àti gbogbo àwọn sàhábà tamara lérè àti gbogbo àwa náà èyí tá wà lórí ìlànà Ànábì wa Muhammad dẹ́pọ̀dọ̀ orí salat Ọlọ́run ṣe lérè ǹjẹ́ ayé talkiyama fẹ́ni kọ̀ọ̀kan wa. Ìrẹ́mọ̀ yá mi nínú Islam ní gbogbo bí tá ti láǹfààní láti máa wò wá. Àánú Ọlọ́run albarka láti ọ̀dọ̀ Ọlọ́run yóò rọ̀ kíríká ẹni kọ̀ọ̀kan wa. Alámọ̀rí wa kò ní dojúrú, gbogbo ìtọ́lọ́run ti ṣe nínú alámọ̀rí wa tán rí tán dunú kò ní padà díhun ìbànújẹ́. Aláàánú ti Ọlọ́run. Àwọn atọrọ lọ́dọ̀ Ọlọ́run fún ojúléṣẹ́ Sunna TV tí à ń bẹ ìpé kí ojúléṣẹ́ náà Ọlọ́run bá dákun mọ́sà máa bá wa mú ìdàgbàsókè, Ọlọ́run bá dákun mọ́sà máa bá wa mú bá ojúléṣẹ́ yìí. Gbogbo àwọn tí wọ́n gbéra wọn kalẹ̀ tí wọ́n ṣiṣẹ́ Ọlọ́run lójúléṣẹ́ yìí tí wọ́n náwó wọn, wọ́n na pẹ̀lú gbogbo dúkìá tọ́lọ́run fún wọn, wọ́n nára àtọrọ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀san tí ń bẹ níbi ìmọ̀ náà sójú ọ̀nà tí Ọlọ́run bá dákun mọ́sà bá wa san yín o. Pàápàá jùlọ àwọn ọmọ bàbá wa Alhaji wa Saifuddin Àríkọ́ṣe kí Ọlọ́run bá dákun mọ́sà bá wa dúró tì yín, Ọlọ́run má fi yín lẹ̀. Àwọn bàbá náà Ọlọ́run bá dákun mọ́sà bá wa yáfin wọn, Ọlọ́run bá dákun mọ́sà bá wa foríjì wọn. Ó fi àdórí àwọn bàbá tí wọ́n bá wọn lò gbà, àwọn bàbá wa Sheikh Shitu Thani Ọlọ́run bá dákun mọ́sà bá wa foríjì wọn. Àwọn khalifa wọn Sheikh Fatih Thani Ọlọ́run bá dákun mọ́sà bá wa dúró tì wọn. Àwọn bàbá tó ní àtọrọ fún wọn Ọlọ́run bá dákun mọ́sà bá wa gùn wọ́n lẹ́mìí Sheikh Dr. Abdulhamid Thani, bẹ́ẹ̀ bákan náà àwọn Sheikh wa Dr. Abdulrahim Ọlọ́run bá wa dúró tì yín, Ọlọ́run má fi yín lẹ̀ nígbà kọ̀ọ̀kan. Gbogbo àwa tá wá jẹ́ òṣìṣẹ́ nílé iṣẹ́ ìtàǹtẹ̀ sọ́tún tàǹtẹ̀ sósì tí wọ́n fi ń láǹfààní láti máa gbọ́ wa, Ọlọ́run bá wa dúró tì yín, Ọlọ́run má fi yín lẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ẹ̀san tí ń bẹ níbi máa ṣiṣẹ́ tọ́lọ́run Ọlọ́run bá dákun mọ́sà ẹ̀san ẹnì kọ̀ọ̀kan wa. Aláàánú ti Ọlọ́run. La hawla wala quwwata illa billahil aliyyil azim. Èyí tí ọmọ jẹ́rọ wa, èyí tí a bára wa sọ ní dédé àkókò yìí, òun náà ni ọ̀rọ̀ nípa ìṣípayá ìlú Mẹ́kà. A rí wípé a sọ fúnra wa pé ogun kan bẹ tá mọ̀ sí Sulhul Hudaybiyah. Ìyẹn ni àtúnṣe tó wáyé láàrin àwọn mùsùlùmí àti àwọn tí wọ́n jẹ́ kèfèrí, tí ó ṣẹlẹ̀ ní ààyè kan tá mọ̀ sí Hudaybiyah. Wọ́n ní lónìí ààyè yẹn là ń pè ní Shumais. À ń pa ìyẹn ní Shumais lónìí. Ó ṣẹlẹ̀ nínú Dhul-Qa'dah, oṣù Dhul-Qa'dah ló ti ṣẹlẹ̀. Ní ọdún ẹlẹ́ẹ̀kẹfà, nígbàtí ń pé ọdún ẹlẹ́ẹ̀kẹfà tí Ànábì kúrò ní ìlú Mẹ́kà lọ sí ìlú Medina ni àtúnṣe yẹn wáyé àti ìpanupọ̀ yẹn wáyé lórí wípé àní máa jà mọ́, ìlú wa gbọ́dọ̀ fi ara rọ, àní lẹ́nìkan tí ó máa dúnkokò mọ́ wa, àní lẹ́nìkan tí yóò máa dojú ìjà kọ wá. Ẹ̀rí. Wá rí ní àsìkò yẹn gangan, Ànábì ti kọ́kọ́ lálàá síwájú kí àsìkò yẹn tó wáyé. Ẹni tí Ànábì wá lálàá ni wípé ó lálàá pé òun wọ orílẹ̀-èdè Mẹ́kà. Òun wá rọ kìríkà ilé Ọlọ́run tá mọ̀ sí Kaaba ni. Ànábì orí lẹ́nu pé òun rọ kìríkà Kaaba, òun àtàwọn sàhábà, orí pàwọn ń fa irun orí àwọn ń gẹ irun orí àwọn, nítorí pé alálàájì nígbà tó bá parí iṣẹ́ hajj rẹ̀ tán, bó sì jẹ́ pé umura náà ni,
ó gbọ́dọ̀ fá orí àbí kọ́gẹ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ànábì wá ń rí níbi aláàrẹ̀ tọ́lá. Ànábì wá ṣe lálàyé fún àwọn sàhábà wípé lọ́dún yìí o a wọ ìlú Mẹ́kà, a padà sọ ìlú Mẹ́kà, a padà sọ di ìlú Islam, a padà rọ kiri ká ilé Ọlọ́run, a fàárí wa lẹ́ni tó ṣe parí iṣẹ́ hajji àbí iṣẹ́ umra. Ànábì sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run Ọba nínú àánú rẹ̀ àti níbi ìkẹ́ rẹ̀ àti níbi ọgbọ́n rẹ̀ tí ò yẹ nìkan, Ọlọ́run ò padà jẹ́ kí wọ́n padà dé ìlú Mẹ́kà lọ́dún náà. Ọdún náà ni ìṣàtúnṣe wáyé lórí wípé ká panupọ̀ kí n ti ń jẹ́ ìrọ̀rùn kó jọba láwùjọ fún odidi ọdún 10 kó tó di wípé àwọn Kùrẹ́ṣì wọ́n padà wá já àdéhùn yẹn èyí tí ń bẹ láàrin wọn. Ìdán Ọlọ́run ó dédé màmá nínú ọgbọ́n rẹ̀ àti òye rẹ̀ tí ò yẹ nìkan wípé nǹkan yẹn ò ní ṣẹlẹ̀ ní ọdún 6 nígbà tí ó pé ọdún 6 yẹn èyí tí Ànábì wa Muhammad sallallahu tó kó ní ìlú Madina, tó kó ní ìlú Mẹ́kà lọ sí ìlú Madina. Ọlọ́run ní kò ní ṣẹlẹ̀ lásìkò náà pẹ̀lú ọgbọ́n rẹ̀ àti òye rẹ̀ èyí tí ò yẹ nìkan. Nǹkan yìí ó wá ń jẹ́ èyí tí àwọn ìjọ Ànábì wa Muhammad sallallahu fi wá ń sọ̀rọ̀ láàrin ara wọn pé ṣe bí Ànábì ti sọ fún wa pé òun ti la nínú àlá pé a wọ Mẹ́kà lọ́dún yìí, a rọ̀ kiri ká ilé Ọlọ́run, a ṣe tawaf, a fàárí àbí a gẹrun orí wa, kí ló dé tí ó wá ṣẹlẹ̀? Àwọn sàhábà wá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn nǹkan yẹn láàrin ara wọn. Bí ìgbà wípé wọ́n fẹ́ máa sọ wípé bóyá àlá tí Ànábì lá àbí ohun tí a mú Ànábì wa Muhammad sallallahu tá a mú rí lẹ́nu oorun rẹ̀, wọ́n fẹ́ lè máa sọ wípé bóyá irọ́ ni. Léyìí táwa náà sì mọ̀ wípé ohun tí àwọn Ànábì Ọlọ́run tí wọ́n bá rí lẹ́nu oorun òótọ́ ni, kò sí iyèméjì ń bẹ, nǹkan yẹn ó padà ṣẹlẹ̀. Ńlá fi lọ nínú Suratul Fatih níbi tọ́lọ́run ti yànnàná ọ̀rọ̀ yìí, tọ́lọ́run ti ṣe lálàyé fún wa. Ọlọ́run ní laqad sadaqa Allahu rasulahu ar-ru'ya bil-haqqi latadkhulunna al-masjida al-harama insha Allah aminina muhallikina ru'usakum wa muqassirin la takhafun fa'alima ma lam ta'lamu faja'ala min duni dhalika فتحا قريبا والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يوجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. nínú àyàtà kàyí níbẹ̀rẹ̀ Ọlọ́run ti yànnàná àlá tí Ànábì wa Muhammad tọ́lá nípa wípé a mú rí pé ó ń rọ kiri ka Ìkáàbà ní àmú Sulhul Hudaybiyah. Wọ́n fá irun orí wọn, wọ́n gé irun orí wọn, òun àti àwọn sàhábà tó padà wá rọ̀ àlàní fún wọn, ṣùgbọ́n Ọlọ́run ò pé kí wọ́n padà wọ ìlú Mẹ́kà lọ́dún náà. Ọlọ́run wá ń fẹ́ fi ìjẹ́ òótọ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, Ọlọ́run wá ń fẹ́ fi múlẹ̀ fún àwọn sàhábà kí wọ́n bá lè tún máa mọ̀ dájú nípa wípé tí àwọn ànábì tí wọ́n bá rí lẹ́nu oorun kò sí iyèméjì ń bẹ, nǹkan nìyọ́ padà wá ṣẹlẹ̀, kí ròyìnròyìn ní àti iyèméjì ní kó bá lè kó lọ́kàn wọn. lọ́lọ́run fi ń ṣe lálàyé fún wa nínú àyà yìí, nínú súra yìí, pé laqad sadaqa Allahu rasulahu ru'ya bil haqqi, pàápàá dáadájú Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga
ara fil manami bil Madina, wọ́n ní ànábì rí lẹ́nu rẹ̀ nílùú Madina qabla an yakhruja ila al-Hudaybiyah, síwájú kó tó lọ síbi ogun Hudaybiyah, ibi tátún ti wá lórí wípé a gbọ́dọ̀ jẹ́ kí ìrọ̀rùn kó jọba láàrin ìlú, tí wọ́n panupọ̀ lórí wípé a ní máa jagun, a ní máa gbógun tira wa fódìdí ọdún 10. ẹ̀rí ànábì ti lálàá ní síwájú kó tó di àsìkò ni annahu ipe yadkhulu huwa wa sahabu, ànábì wa Muhammad ń wọ ìlú Mẹ́kà, òun àti àwọn sahaba rẹ̀ wọ́n wọ ìlú Mẹ́kà, wọ́n lọ sí Mẹ́kà tí wọ́n padà rọ kíríká ilé àbọ̀wọ́ ní tá a mọ̀ sí Kaaba ni, lẹ́ni tí ó wọ ìlú náà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, kò sẹ́nìkan èyí tó ní wọ́n lára. wa yahlikuna ru'usahum, ó padà tún rí wípé àwọn ń fá irun orí àwọn, léyìí tí ń túmọ̀ sí wípé àwọn parí iṣẹ́ hajj àbáwọn parí umra. bẹ́ẹ̀ bákan náà apá kan nínú àwọn náà tún gẹ irun orí rẹ̀. fa akhbara bidhalika sahabahum, ànábì wa Muhammad ìkẹ́ Ọlọ́run àti Ọlọ́run kó máa lọ bá ó wá rọ̀ àlàní fún àwọn sàhábà rẹ̀. fafarihum, wọ́n bá dunnú, inú wọn bá dùn pé lọ́dún yìí a padà wọ̀lú Mẹ́kà tá a ti jáde kúrò nínú ẹ̀ tipẹ́tipẹ́, a padà wọnú ẹ̀ lọ́dún yìí. wa hasibu annahum dakhalu Mẹ́kà amihim dhalika, wọ́n wá rí wípé àwọn padà wọ Mẹ́kà lọ́dún náà. falamma nsarafu wa lam yadkhulu, ṣùgbọ́n nígbà tí wọ́n padà rí ìlú Mẹ́kà wọ̀ lọ́dún náà, shaqqa alayhim, nǹkan yẹn padà wá di tí ó kó ìnira bá wọn. léyìí tó jẹ́ pé wọ́n fẹ́ lè máa sọ wípé alátànàbí láàní irọ́ ni. fa anzalallahu hadhihi al-aya, lọ́lọ́run wá sọ áyà yìí kalẹ̀. Ọlọ́run sọ áyà yìí kalẹ̀ léyìí tí ó fi máa gbé iye méjì àti ròyìnròyìn èyí tí ń bẹ lọ́kàn àwọn sàhábà ni, léyìí tí ó fi máa gbé kúrò fún wọn. qala al-Alusi, afáta masi Alusi, òun sọ fún wa pé ra'a rasulullahi sallallahu alayhi wa sallam fil manami, ànábì rí lẹ́nu oorun síwájú tó jáde lọ síbi ogun sulhul Hudaybiyah, annahu huwa wa sahabuhu, ipò wọn àti àwọn ìjọ rẹ̀ wọ́n padà wọ̀lú Mẹ́kà ní fọkànbalẹ̀, léyìí tí ó sí wàhálà. wa qad khalaqu wa qassaru, wọ́n fárun orí wọn, wọ́n sì gẹ̀. fafarihu, bẹ́ẹ̀ bákan náà àwọn sàhábà wọ́n bẹ̀rẹ̀ sí ní dunnú. wa dhannu annahum sayadkhulunaha fi amihim hadha, wọ́n wá rí wípé àwọn padà wọ ìlú Mẹ́kà lọ́dún náà. wa qalu inna ruya rasulillahi sallallahu alaihi wasallam haqqun, wọ́n wá ní ìntànàbí bá lálàlà òótọ́ mọ̀ ní kí ló wá dé tọ́wá jẹ́ ike àpadà wọ ìlú Mẹ́kà lọ́dún yìí. falamma ta'akhkhara dhalika, nígbàtí ma wọ ìlú Mẹ́kà ní nígbàtí wá ń pẹ́ tí ó wá ṣẹlẹ̀ lọ́dún náà. qala ba'dul munafiqin, apá kan nínú àwọn munafiki wọ́n wá ń sọ ala sabili tashkik, lẹ́ni tí ń fi ń ṣe iyèméjì sí tí ànábì wa Muhammad rọ́ fún wọn lálà, àti lẹ́ni tí ó fi gba ọ̀rọ̀ ànábì wọlé. wọ́n wá ní wallahi, afọlọ́hun búra, àfá irun orí wa lọ́dún yìí, bẹ́ẹ̀ náà sì ni a gẹ irun orí wa lọ́dún yìí, lẹ́ni tí ń sọ, lẹ́ni tí fi ń ṣe ẹ̀yẹ. wala ra'ayna al-masjid al-haram, bẹ́ẹ̀ bákan náà ààrí mọ́sálásí àbọ̀wọ́ ni tí ń ṣe Kaaba, ààrí lọ́dún yìí. fanazalati hadhihi al-aya, ni aya yìí bá sọ̀kalẹ̀ láti lè máa sọ fún wa pé ntànàbí sọ fún yín o gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni ó ti ṣe rí, kò sí iyèméjì nípa wípé ẹ padà wá wọ ìlú Mẹ́kà ni. àyèmá wàá wọ̀ ọ́ lọ́dún yẹn ó ní ìtorí ntọ́fà ní tó yé Ọlọ́run tí ò yé ẹ̀yin, léyìí tó sì jẹ́ pé àǹfààní ló padà jẹ́ fún àwa tá a jẹ́ mùsùlùmí. Naam, wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé laqadira arayna rasulallahi, amú ànábì wa Muhammad amúrí, ìkẹ́ Ọlọ́run àti Ọlọ́run kó máa lọ bá, amúláàlá tí ń ṣe àlá òótọ́, ní àlá yìí tó jẹ́ pé kò sí iyèméjì yóò padà ṣẹlẹ̀.
wa haqqaqna lahu mashtamalat alayhi hadhihi ar-ru'ya gbogbo tánàbí wá rí níbi àláàní gbogbo rẹ̀ náà ló padà ṣẹlẹ̀ àmọ́ kìí ṣe ní sulhul Hudaybiyah mà ó padà ṣẹlẹ̀ ní Fatihu Makkah ní wáyé nígbàtí ìkóǹlù Makkah nábì wa Muhammad lọ sílùú Madina nígbàtí ó pé ọdún 8 ìyẹn ni pé lẹ́yìn ọdún 2 tí ànábì tó ti rọ àláàní fún wa náà ní ìlú Makkah ní tún padà wá ṣẹlẹ̀ ẹ̀rí ọlọ́wọ́n ni haqqaqna lahu mashtamalat alayhi hadhihi ru'ya gbogbo tí àláàní tó kójọ nípa ipá mọ̀ ń rọ kìríkà ìkáàbà nípa ipá mọ̀ ń fà irun orí àwọn nípa pápá kan gẹ irun orí rẹ̀ gbogbo rẹ̀ ló padà ṣẹlẹ̀ min bisharatin sára àti níbi àwọn ìró ìdùnnú àti níbi àpọ́nlé èyí tí wọ́n padà rí ẹ̀rí latadkhulunna al-masjida al-harama dáúdájú ẹ padà wọ ìlú Mákà ní ìlú àbọ̀wọ̀ ní ẹ padà wọ ẹ padà débẹ̀ ẹ padà sọ́dí ìlú Islam aminina lẹ́ni ìfọ̀kànbalẹ̀ lẹ́ni tí wọn ò ní dúnkokò mọ́ muhallikina ru'usakum tẹ́ẹ̀mọ̀ farun orí yín nígbàtẹ́ bá parí iṣẹ́ hajj yín àbí ẹ parí iṣẹ́ umura yín bù ṣe la takhafuna ẹ̀ ní wá bẹ̀rù ọ̀tá kankan ẹ̀ ní páyà ọ̀tá ẹ̀rí ẹ̀ ní bẹ̀rù ọ̀tá kankan ẹ wọnú rẹ̀ pẹ̀lú àlàáfíà ẹ wọnú rẹ̀ pẹ̀lú ìdùnnú léyìí tọ́jẹ́ yí pé àlátà ànábì wa Muhammad sallam tọ́lá yẹn ọlọ́run padà sọ àláàní padà sọ di múmúṣẹ láti lè fi jẹ́ kí àwọn sàhábà kí wọ́n mọ̀ wípé àlá àwọn ẹni ọlọ́run òótọ́ ni èyí tí ó sì gbọdọ̀ ṣẹlẹ̀ ní. náà wastadalla ba'duhum apá kan nínú wastadalla ba'duhum bi hadhihi al-aya a rí apá kan nínú àwọn onímímọ̀ tó jẹ́ pé wọ́n tara àyà yìí wọ́n fi mú ìtọ́ka wá fún wa pé ala anna al-halqa wípé ká fá irun orí nígbàtà bá parí iṣẹ́ hajj ni a rí wípé àti ká fárun àti ká gẹ irun orí méjèèjì iná ni àyà yìí gbé wá muhallikina wa muqassirin bẹ́yàn bá parí iṣẹ́ hajj rẹ̀ ó lè fa irun orí ẹ̀ àbí kó gẹ irun orí ẹ̀ ṣùgbọ́n a padà rí lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wípé ká fá irun orí èyí ló fi lọ́lá ju pé kí a gẹ irun orí ni lọ nítorí pé ànábì ṣe àdúà ó tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fáwọn ẹni tí wọ́n fá irun orí wọn nígbà 3 ó wá tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fáwọn ẹni tí wọ́n gẹ irun orí wọn eléyìí la fi mú látara rẹ̀ wípé àṣẹ ká fá irun nígbàtà a bá parí iṣẹ́ hajj wa a bá parí iṣẹ́ umura wa ìyún lọ́lọ́lá ju wípé kí a wá gẹ irun orí ni lọ illa anna al-halqa afdal ká fárun ni ló fi lọ́lá jù nítorí pé àríkà nínú hadisi sahihi Muslim àti Bukhari wípé an Abi Hurairah látọ̀dọ̀ Abi Hurairah qala Rasulullah sallallahu alayhi wa sallam Ànábì ní Allahumma ghfiri lil muhalliqin ọlọ́run bá wa foríjì àwọn ẹni tí wọ́n fá irun orí wọn qalu ya Rasulullah wal muqassirin nígbàtí Ànábì tọrọ àdúwà ní fáwọn ẹni tí wọ́n fá irun orí wọn àwọn apá kan nínú àwọn sàhábà wá ń dáhùn pé àwọn ẹni tí wọ́n wá gẹ irun orí wọn ń kọ́ nígbà náà l'Ànábì ṣẹ̀ṣẹ̀ tún wá sọ pé Allahumma ghfiri lil muhallikina àní ọlọ́run ọba bá wa foríjì àwọn ẹni tí wọ́n fá irun orí wọn ọ̀kan nínú àwọn sàhábà tó wá pé àwọn ẹni tí wọ́n gẹ irun orí wọn ń kọ́ Ànábì tún ṣàdúrà fáwọn ẹni tí wọ́n fá irun orí wọn nígbà 3 nígbà náà l'Ànábì ṣẹ̀ṣẹ̀ tó wá ṣàdúrà tọrọ àforíjì fáwọn ẹni tí wọ́n gẹ irun orí wọn. wastadalla biha aidan ala anna at-taksir lir-ra'si duna al-lihya a rí pé nínú àyà ìbákan náà ìtọ́ka ń bẹ lórí wípé irun orí wa la gbọ́dọ̀ gẹ̀ irun gbọ̀n sí ń bẹ bẹ́ẹ̀ bákan náà àwọn irun míì títún ń bẹ nínú ara wa kò sí ń bẹ irun orí nìkan ni. la takhafuna ní máa páyà wọ́n ní eléyìí yá máa jẹ́ ìkànpá
lórí gbólóhùn aminina ẹ wọ̀lú Mẹ́kà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ẹ ní bẹ̀rù ọ̀tá tẹ́ fi wọbẹ̀ nígbà tẹ́ bá fẹ́ wọ Mẹ́kà tẹ́ fẹ́ ṣe umra ni wala takhafuna ba'da itimamiha bẹ́ẹ̀ bákan náà tẹ́ bá ti padà wá parí pé ẹ sọ ìlú Mẹ́kà ni ẹ sọ di ìlú Islam ẹ ní padà bẹ̀rù níkẹyìn náà li'anna inayatallahi tabaraka wa ta'ala wa ri'ayatihi ma'akum nítorí pé àkólé kan Ọlọ́hun àti ìṣọ́ Ọlọ́hun ó wà pẹ̀lú yín ẹ ní bẹ̀rù àwọn ọ̀tá kan bẹ́ẹ̀ sì ni ẹ ní sá fún wọn. fa'alima ma lam ta'lamu Ọlọ́hun lóhun mọ̀ ń tẹ́ẹ̀mà nípa wípé alátànábì wa Muhammad tó rọ́ fún yín ni pé ẹ padà wọ ìlú Mẹ́kà ní àsìkò sulhul Hudaybiyah nígbà tí ó pé ọdún kẹfà èyí tí ànábì wa Muhammad tó kó ní ìlú Mẹ́kà lọ sí ìlú Madina tí ó padà ṣẹlẹ̀ ẹ padà wọ̀lú Mẹ́kà náà lọ́dún náà alima ma lam ta'lamu Ọlọ́hun ní èmi ni mo mọ̀ ń tẹ́ẹ̀mà tí mi ò fi jẹ́ kẹ́ wọ ìlú Mẹ́kà lọ́dún náà. faja'ala min duni dhalika fatihan qariba àṣẹ ìmá lè wọ̀lú Mẹ́kà lásìkò sulhul Hudaybiyah ni oore ló padà tún jẹ́ fún àwa mùsùlùmí adùn ló padà jẹ́ fún àwa mùsùlùmí ayọ̀ ló padà jẹ́ fún àwa mùsùlùmí nítorí pé níkẹyìn ìgbà tí wọ́n padà wá wọ ìlú Mẹ́kà ní ọdún kẹjọ ni a rí pé wọ́n padà sọ ìlú náà wọ́n padà sọ di ìlú ìsìláàmù ni ọdún kẹfà tá a sì ń wí a rí pé ìlú Mẹ́kà sì ti kù ní ìlú ẹbọ léyìí tí àwọn tí wọ́n ń dúnkòkò mọ́ ni láwọn kòfàrù Kùrẹ́ṣì tí wọ́n sì wà ń bẹ̀ lẹ́ni tó jẹ́ pé wọ́n ń fìtínà àwọn mùsùlùmí. fa'alima ma lam ta'lamu faja'ala min duni dhalika fatihan qariban ẹ̀rí ìdáná Ọlọ́run ṣe lálàyé fún wa pé fatihan qariban ti bẹ́ẹ̀ òun náà ni wípé ẹ padà sí ìlú Mẹ́kà ni ẹ padà sọ di ìlú Islam eléyìí wà lára ọgbọ́n àti òye èyí tọ́lọ́run fi ní ká má wọ ìlú Mẹ́kà lásìkò sulhul Hudaybiyah. òun náà ni pé laqad haqqaqa Allahu tabaraka wa ta'ala li rasulihi ru'yahu Ọlọ́run padà sọ àlá tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam Ọlọ́run padà sọ àlá yìí Ọlọ́run padà sọ dín tí ó wá sí ìmúṣẹ nípa ìwọ ìlú Mẹ́kà walakin fil waqti alladhi yasha'uhu ṣùgbọ́n lásìkò tọ́lọ́run fẹ́ ni léyìí tí ń túmọ̀ sí wípé ẹn tọ́lọ́run bá fẹ́ ní ó máa ṣẹlẹ̀ èyí tọ́lọ́run bá ti lọ́wọ́ sí kò ní í ṣẹlẹ̀ lásìkò tọ́lọ́run fẹ́ tọ́lọ́run sì ṣàlẹ́ṣà ipásìkò yẹn náà ni wọ́n wọ ìlú Mẹ́kà àsìkò òní náà ni wọ́n padà wọ̀. li'annahu tabaraka wa ta'ala nítorí pọ́lọ́wọ́n bọ́ba tí ọlá rẹ̀ ga alima ma lam ta'lamuhu antum min annal maslaha Ọlọ́run máa ń tẹ́ẹ̀mà nípa wípé annal maslahata àǹfààní ń bẹ níbi pé adami dukhulikum Makka fi ami sulhil Hudaybiyah nípa wípé min annal maslaha àǹfààní ní jẹ́ fún yín oore ní jẹ́ fún yín ìdùnnú ní jẹ́ fún yín nípa pé kẹ́ má wọ ìlú Mẹ́kà ní àmú sulhul Hudaybiyah ni oore ní jẹ́ fún yín o. wa anna hadha sulhu àti pé kẹ́ ṣàtúnṣe láàrin ara yín ni èyí gan náà lójóore fún yín nípa wípé kẹ́ wọ̀lú Mẹ́kà kẹ́ má wá yọ̀ọ̀dà tira yín kẹ́ má wá para yín èyí gan ní jóore fún yín ẹ̀rí. dhalika ay min qabli dukhulikum Makkah wa tawafikum bil masjidil harami nípa pé ẹ fẹ́ wọ̀lú Mẹ́kà ni ẹ fẹ́ rọ kíríkà ìkáàbà tí ń ṣe ilé Ọlọ́run ni fatihan qariba a rí wípé ìṣípayá ni látọ̀dọ̀ Ọlọ́run tó ti súnmọ́ ìyẹn ní fatihu Khaybar èyí tí ń ṣe ọdún keje ẹni wọ́n jagun eléyìí léyìí tó jẹ́ pé ẹ jáde kúrò níbi ogun ni yẹni gazwatu Khaybar ẹ padà jáde kúrò níbi ogun ni pẹ̀lú wípé ẹ borí àwọn ọ̀tá yín pẹ̀lú pé ẹ kó ọ̀rọ̀ lóríṣiríṣi nígbàtí ẹ padà. bẹ́ẹ̀ bákan náà àbí níbi sulhul Hudaybiyah ìṣàtúnṣe tẹ́ ṣe láàrin ara yín pé ẹni máa dúnkokò mára yín fódìdí ọdún 10 alladhi qala fihi Zuhri
níbi sulhul Hudaybiyah àti Imam Zuhri tó sọ pé la fatha fil Islam kana a'zam min sulhil Hudaybiyah. Ìṣípayá kan kò wáyé nínú Islam tó tóbi tó èyí tó wáyé níbi ìṣàtúnṣe tó wáyé níbi sulhul Hudaybiyah, nítorí pé látara rẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti pirọrọ. Ìdán eléyìí náà ni àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí Ọlọ́run sì ń sọ ááyà kalẹ̀ láti lè máa fi gbé ìròyìn àti iyèméjì kúrò lọ́kàn àwọn sàhábà. Kí ìkẹ́ Ọlọ́run àti ọlá Ọlọ́run kó máa lọ bá Ànábì wa Muhammad sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahabihi al-akhyar wa sallama tasliman kathira. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ni ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV, ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alaihi wasallam. Ní gbogbo ìgbà ní kẹ́ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. Gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, ẹ jẹ́ ká máa wo Sunna TV. Ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. Ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. Alhamdulillah, ọpẹ́ ni fún Ọlọ́run, wassalatu wassalamu ala rasulillah. Ìkẹ́ Ọlọ́run, àlàáfíà Ọlọ́run, albarka látọ̀dọ̀ Ọlọ́run, orí ajé ìjẹta látọ̀dọ̀ Ọlọ́run, kó máa lọ bá aṣíwájú ẹ̀dá ni tí ń ṣe Ànábì wa Muhammad, èyí tí ó mú iṣẹ́ Ọlọ́run tó mú wá fún wa ní ìran èèyàn àti àlìjẹnú. Ìkẹ́ Ọlọ́run àti ọlá Ọlọ́run kó máa lọ bá ìrẹ́ ọmọ ìyá mi nínú Islam. Gẹ́gẹ́ bí ohun tí a ń ṣàlàyé rẹ̀ fún wa, òun náà ni nípa àlá tí a mú Ànábì wa Muhammad lá, ìran tí a mú Ànábì wa Muhammad rí lásìkò sulhul Hudaybiyah. Ànábì rí pé òun wọ ìlú Mẹ́kà lọ, òun àti àwọn sàhábà lẹ́yìn tó rọ kiri ká ilé Ọlọ́run. Ànábì padà ṣàlàyé fún àwọn sàhábà, ṣùgbọ́n wọn padà rí ìlú Mẹ́kà wọ̀ lọ́dún náà. Kíní ni wá jẹ́ ìnira fún àwọn sàhábà débi wípé wọ́n fẹ́ lè máa sọ pé Ànábì wa Muhammad ó tọ́ ni, ṣùgbọ́n àmọ́ ń tó ṣẹlẹ̀ lọ́tẹ̀ yìí. Ọlọ́run wá ní òun gan fúnra òun máa kí ló fà tóun fi lè jẹ́ kí wọ́n wọ ìlú Mẹ́kà ní ọdún ní sulhul Hudaybiyah. Nítorí pásìkò ni ilẹ̀ Mẹ́kà sì kún fún ẹbọ àti òòṣà àti wàhálà àti ìdààmú. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ kí àwọn sàhábà kí wọ́n wọ àti Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí wọ́n wọ ìlú Mẹ́kà ni lẹ́ni tí ó padà gba ìlú Mẹ́kà ni kúrò lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ òṣèbọ tí ó padà di ìlú Islam. Kò fẹ́ kí wọ́n lọ síbẹ̀ láti ṣe hajji àti umra, léyìí tó jẹ́ pé ìlú Mẹ́kà yóò tún máa wà ní ìkálawọ́ àwọn tí wọ́n jẹ́ kéfìrí, tó jẹ́ pé àwọn náà ni yóò tún máa pàṣẹ fún. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run fẹ́ fún wọn ní gbogbo ohun tí ń jẹ́ agbára yányán. Nítorí pé tá a bá wo ìlú Mẹ́kà, ìkóríta kan ní léyìí tó jẹ́ pé ìkóríta ńlá ni. Bí bá ń bẹ lọ́wọ́ ọ̀tá, a rí wípé mùsùlùmí ò lè lágbára kankan àyàfi tó bá padà já sọ́wọ́ mùsùlùmí. A rí pé gbogbo nǹkan wọ̀nyí náà ni Ọlọ́run fẹ́ kó ṣẹlẹ̀. Náà l'Ọlọ́run fi ní kó má yà ní sulhul Hudaybiyah wíwọ Mẹ́kà wọn. Ó padà wá wáyé ní Fathu Mẹ́kà. Naam. Ọlọ́run padà gbé àyà al-Qur'ani wá gẹ́gẹ́ bá ti ṣe ń bá ń bọ̀ fúnra wa, léyìí tí ó wá fi múlẹ̀ fún wa pé anintanabi rí ni òótọ́ ni yóò sì padà ṣẹlẹ̀. Bí ó bá ṣẹlẹ̀ ní sulhul Hudaybiyah yóò padà ṣẹlẹ̀ lọ́dún míì, ó sì padà ṣẹlẹ̀. Léyìí tí ń túmọ̀ sí pé àlá àwọn ẹni Ọlọ́run kò sí irọ́ ń bẹ, òótọ́ ni. Wá rí àwọn Bani al-Kuffar wa kharaja al-mushrikuna min Makkah. Wá rí nígbàtí Ànábì wa Muhammad nígbàtí ó fẹ́ wọ ìlú Mẹ́kà ní Fathu Mẹ́kà, ọdún tí Ànábì ṣí ìlú Mẹ́kà ní nígbà tó fẹ́ wọ bẹ̀. Ó wà nínú àwọn òṣèbọ tí wọ́n padà jáde kúrò ní ìlú Mẹ́kà ní likay la yarau ar-rasul, nítorí pé wọ́n fẹ́ rí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ẹ wo bí tí ìbínú
àti ẹ̀tanú àti kèéta ibi tó bá wọn dé wọ́n láwọn fẹ́ láti rí ànábì wọ́n padà jáde kúrò nílùú Mẹ́kà lọ́dún náà. wà àmà nìsá àwọn tí wọ́n jóbìnrin àti àwọn ọ̀dọ́mọdé faqad jalasu ala tariqi àwọn àjòkó sórí ọ̀nà lọ yanzuruna ila rasuli sallallahu alayhi wa sallam wọ́n wà nábì wa ila al-mu'minina bẹ́ẹ̀ bákan náà wọ́n sì wà àwọn mùmìnì àwọn sahaba àwọn muhajiruna àti àwọn ansar tí wọ́n pẹ̀lú annabi wa Muhammad sallallahu alayhi wa sallam. wa makatha ar-rasulu sallallahu alayhi wa sallam annabi wa Muhammad wá gbé nílùú Mẹ́kà àti àwọn ìjọ rẹ̀ fún odidi ọjọ́ mẹ́ta tí wọ́n ń ṣe umura láwọn ọjọ́ náà òun àti àwọn sàhábà rẹ̀. lẹ́yìn náà ni wọ́n padà sí ìlú Madina kí ìkẹ́ Ọlọ́hun àti ọlá Ọlọ́hun kó máa lọ bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. bí a bá wo áyà yìí a rí pé kò tí tán. لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق آية تتلنوني هو الذي أرسل رسوله بالهدى دادا جوالن وبا إنا لورا النبي ومحمد صلى الله عليه وسلم ọ̀ràn sí gbogbo àgbáńlá ayé láti lè máa kí wọ́n nílò tí ó dá láti lè máa fòró wọn lọ síbi ń tọ́da huwa alladhi arsala rasulahu bilhuda Ọlọ́run fi ìmọ̀ àti òye àti ọgbọ́n àti làákàyè Ọlọ́run fi rán Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam walladhi arsala rasulahu bilhuda wa dinil haqqi bẹ́ẹ̀ bákan náà ẹ̀sìn òótọ́ ẹ̀sìn èyí tí ó sí iyèméjì ń bẹ ẹ̀sìn tó jẹ́ pé bẹ́yàn bá ti ń bẹ ń bẹ ìtì ń bẹ lórí ọ̀nà náà ni ẹ̀sìn Islam wa dinil haqqi ó fi ẹ̀sìn Islam ó fi rán Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. lóòótọ́ ni àwọn ànábì kan ti wá síwájú ànábì wa Muhammad wọ́n pọ̀ jàǹtìrẹrẹ gbogbo àwọn ànábì wọ̀nyí ìlànà kan náà iná ni wọ́n mú wá nípa wípé ẹ̀sìn Ọlọ́run lóhun nìkan ẹ gbọ́dọ̀ pa nǹkan kan míì papọ̀ mọ́ Ọlọ́run ọ̀nà ni ibi tí wọ́n ń pèpè lọ ẹ̀rí. ṣùgbọ́n Ọlọ́run ọba wá gbé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ọlọ́run gbé wá láti lè wá fi wá ṣàlàyé gbogbo nǹkan tí àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti ṣíwájú rẹ̀ kọ́ wá ṣàlàyé rẹ̀ ó wá yànnàná rẹ̀ ànábì ló wá dé ló wá ṣàlàyé gbogbo rẹ̀ ó wá yànnàná rẹ̀ bá a ti ṣe kírun bá a ti ṣe yọ zaka bá a ti ṣe hajj gbogbo ń tá ń ṣe nínú ẹ̀sìn bá a ti ṣe yọ gbogbo ń tá ń ṣe nínú ẹ̀sìn yányán ànábì ló dé ló wá yànnàná rẹ̀ ló ṣàlàyé rẹ̀ fún wa. ìdáni ànábì la fi ìsìláàmù fi rán gẹ́gẹ́ bá a ti ṣe fi ìsìláàmù fi rán gbogbo àwọn ànábì tí wọ́n ti ṣíwájú gẹ́gẹ́ bá a ti ṣe fi ẹ̀sìn Ọlọ́run lóhun nìkan gẹ́gẹ́ bá a ti ṣe fi rán gbogbo àwọn ànábì tó ṣíwájú ṣùgbọ́n ànábì lọ́wọ́lọ́wọ́ fọ́ sí wẹ́wẹ́ ló ṣàlàyé rẹ̀ fún wa. walladhi arsala rasulahu bilhuda wa dinil haqqi ẹ̀sìn ìsìláàmù tọ́lọ́ ń fi rán ànábì òun náà ni kọ́ jẹ́ kémi àti rẹ̀ náà ni ọjọ́ àṣẹ wò ẹ má jẹ́ àṣẹ̀sìn míì nítorí pé òun lọ́lọ́run fẹ́ tẹ́wọ́ gbà lọ́dọ̀ wa bá a bá ṣẹ̀sìn míì Ọlọ́run ò ní gbà. liyudhhirahu ala dini kullihi Ọlọ́run fẹ́ pé kí ìsìláàmù kó jẹ́ ẹ̀sìn kan tí ó padà wá borí gbogbo ẹ̀sìn. Ọlọ́run gbé ìsìláàmù wá liyudhhirahu ala dini kullihi wa kafa billahi shahida. Ọlọ́run gbé ìsìláàmù wá láti fi wá borí gbogbo àwọn ẹ̀sìn tó kù ìsìláàmù náà ló lórí wọn. Ọlọ́run sì tó lólùjẹ́rìí lórí wípé ìsìláàmù náà ni ẹ̀sìn Ọlọ́run tó fún wa lólùjẹ́rìí bẹ́ẹ̀ kafa billahi shahida. ọmọ ìyá mi nínú ìsìláàmù lọ́nà má fi ìsìláàmù rẹ fi ṣeré tó bá ti ń bẹ́ẹ̀
má padà kúrò níbẹ̀ tó bá ti ń bẹ́ńbẹ̀ má jẹ́ kí wọ́n kóró ìròyìn sí ẹ lọ́kàn kó wá fi ìsìláàmù kó fi kalẹ̀ má ṣe bẹ́ẹ̀. bàbá wo Umar ibn al-Khattab ó sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ pé nánú qawmun dádájọ́ àwa ìjọ kan ni wá a'azzana Allahu bil islami ọlọ́run pọ́n wa lé ọlọ́run dá wa lọ́lá ọlọ́run kẹ́ wa pẹ̀lú islam. bọ́ bá ti ń bẹ nínú islam kó yá mọ̀ pé ẹni àpọ́nlé ni ọ́ ẹni yìí ni ọ́ ò kí ń ṣẹni àbùkù ò kí ń ṣẹni yẹ̀yẹ́ ẹ̀rí. ó ní bá a bá ní a fẹ́ wá gbéga àbí iyì kan lọ sí bí ẹ̀sìn míì tó yàtọ̀ sí ìsìláàmù tá ń bẹ nínú rẹ̀ yìí ọlọ́run ṣetán láti yẹ̀yẹ́ wa. bẹ́ẹ̀ náà ni ìwọ náà ó ti ń bẹ nínú islam wọ́n wá wí nǹkan kan sí ọ létí ó wá kúrò nínú ìsìláàmù ó wá lọ bòmíì léyìí tó lérò yìí pé ó fẹ́ sàn fún ọ níbẹ̀ èyí tó dájú ni wípé ìyẹpẹrẹ ló padà rí níbẹ̀ nítorí wípé nínú ìsìláàmù ni yìí ń bẹ nínú ìsìláàmù làpọ́nlé ń bẹ nínú ìsìláàmù lọ́lá ń bẹ ìsìláàmù ni ó ṣe mọ́ṣẹ̀sìn míì. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله ẹ̀rí ànábì wa Muhammad tẹ̀rí ni kí ìkẹ́ ọlọ́run àti ọlá ọlọ́run kó máa lọ bá ànábì wa Muhammad rasulullah òjíṣẹ́ ọlọ́run ní ọmọ ọlọ́run kọ́ àfiṣẹ́ fi rán ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì ni wọ́n sì ti wá síwájú rẹ̀ tí wọ́n ti kọjá. òun náà wá láti wá jẹ́ iṣẹ́ ọlọ́run fún àwọn ìran èèyàn àti àlìjànú ni. Muhammadun rasulullahi walladhina ma'ahu. Ànábì wa Muhammad ìkẹ́ ọlọ́run àti ọlá ọlọ́run kó máa lọ bá òjíṣẹ́ ni. bẹ́ẹ̀ bákan náà àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ láwọn tí wọ́n ràn án lọ́wọ́ àwọn almuhajirun àwọn tí wọ́n kúrò nílùú Mẹ́kà tí wọ́n pẹ̀lú rẹ̀ lọ sílùú Madina wal ansar àwọn tí wọ́n gba nábì wọ́n gba á lọ́wọ́ lẹ́sẹ̀ ní ìlú Madina àwọn méjèèjì ni wọ́n bẹ pẹ̀lú ànábì wa Muhammad rasulullahi walladhina ma'ahum ashidda'u 'alal kuffar. ẹ rí i pé ànábì wa Muhammad àtàwọn ìjọ rẹ̀ ilé kókó wọn lórí àwọn ẹni tí ó jẹ́ ọ̀tá ìsìláàmù ó lágbára púpọ̀. àwọn ẹni tó jẹ́ pé wọ́n ń dúnkokò mọ́ wọn tí wọn ò ní jẹ́ kí wọ́n rí ìsìláàmù ṣe nírọ̀rùn ashidda'u 'alal kuffar. wọ́n lè má àwọn ẹni tí wọ́n jẹ́ kèfèrí wo ni àwọn ẹni tó jẹ́ pé wọ́n ń gbógun tì wọ́n ń dà wọ́n láàmú ìjà ní lọ́tùn ìjà ní lósì àwọn ẹni tí wọ́n fẹ́ jẹ́ kí wọ́n ṣe ìsìláàmù wọn pẹ̀lú ìrọ̀rùn àwọn náà ò ní gbà pẹ̀lú yín àwọn náà lè kókó mọ́ wọn. Rahama'u baynahum ṣùgbọ́n láàrin ara wọn wọ́n jẹ́ nìkan tí ń láàánú ara wọn bí mùsùlùmí ṣe gbọ́dọ̀ rí nìyẹn. ìwọ tó fi ọmọ ìyá rẹ mùsùlùmí ó fi kalẹ̀ ó wá lọ pẹ̀lú ẹni tí ì ṣe mùsùlùmí láti lè máa fi fìtínà ẹni tí ń jẹ́ mùsùlùmí kó yá máa mọ̀ pé ìsìláàmù rẹ ò pé torí pé tí ìsìláàmù rẹ bá pé ó rí wípé ìmọ̀ràn kèfèrí lọ́wọ́ lórí àti máa fìtínà mùsùlùmí á rí pé lára tí ó dáa ni almuwalat lára tí ó dáa ni tí mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe. ó gbọ́dọ̀ dúró ti ọmọ ìyá rẹ ni ó gbọ́dọ̀ ran ọmọ ìyá rẹ lọ́wọ́ lórí ẹni tó bá jẹ́ kèfèrí tí bá ń dúnkokò mọ́ ni kì í ṣe pé kó wá wà lẹ́yìn kèfèrí kẹfì máa wá fìtínà ẹni tó jẹ́ mùsùlùmí tó sì pera rẹ ní mùsùlùmí kódà. ashidda'u 'alal kuffari ruhama'u baynahum tarahum ruk'an sujada. Ọlọ́run ròyìn àwọn ẹni tí wọ́n jẹ́ mùmìnì àwọn ẹni tí wọ́n pẹ̀lú ànábì wa Muhammad àwòrán wọn Ọlọ́run ròyìn rẹ̀ fún wa tarahum ruk'an sujada á máa rí wọn lẹ́ni tí ó máa tẹ̀ fún Ọlọ́run. eléyìí náà ni iṣẹ́ àwọn mùsùlùmí eléyìí náà ni iṣẹ́ àwọn mùmìnì ẹ máa rí wọn tí wọ́n máa tẹ̀ fún Ọlọ́run ruk'an sujada bẹ́ẹ̀ bákan náà wọ́n máa forí balẹ̀ fún Ọlọ́run. kí ni tí wọ́n fi ìtẹ́ wọn tí wọ́n tẹ̀ fún Ọlọ́run ni àbí ìforíbalẹ̀ wọn tí wọ́n ń foríbalẹ̀ kí ni tí wọ́n fi ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run yabtaguna fadilan minallahi wa ridwan. in tí wọ́n fi ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run náà ni wọ́n fi ń tọrọ láti ìkẹ́ àti àgbéga
ìní wọ́n fi ń tọrọ lọ́dọ̀ Ọlọ́hun, wọ́n fi ń tọrọ pé káwọn náà ká bá lè máa bẹ lára àwọn ẹni tí ó padà rí ọgbà ìdẹ̀ra tí ń ṣe ọgbà àlìjánná, káwọn náà bá lè máa bẹ lára àwọn ẹni tí ó wọ ọgbà náà nígbà tí ó bá di ọjọ́ alkiyama ni. yabtaguna fadlan minallahi wa ridwana, bẹ́ẹ̀ bákan náà wọ́n ń tọrọ àánú Ọlọ́hun, nítorí wípé pẹ̀lú àánú Ọlọ́hun la fi lè rí ọgbà àlìjánná wọ̀, kìí ṣe pẹ̀lú iṣẹ́ wa. ẹ̀rí, kìí ṣe pẹ̀lú iṣẹ́ wa, nítorí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé wa nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kò sẹ́nìkan tó lè wà àlìjánná pẹ̀lú iṣẹ́ rẹ̀. àwọn sàhábà wa ń bi Ànábì léèrè wípé àti ìrẹ náà, Ànábì ní bẹ́ẹ̀ ni àti èmi náà, àyàfi tí ń bá àánú Ọlọ́hun gbà. lẹ́yìn tí ń túmọ̀ sí pé àánú Ọlọ́hun ni ńlá gbọ́dọ̀ wá, látara rẹ̀ náà láti rí ọgbà àlìjánná, láti rí ìwọ̀. Ọlọ́hun ṣe èmi àti Ọlọ́hun ṣe wá lọ́mọ ọgbà àlìjánná. tarahum ruk'an sujadan yabtaguna fadlan minallahi wa ridwan simahum fi wujuhihim. Ọlọ́hun ní àmì wọn ẹ máa rí níwájú orí wọn, àwọn ẹni tí wọ́n jẹ́ ní Ọlọ́hun, àwọn ẹni tó jẹ́ yọ Ọlọ́hun, orí tí wọ́n fi ń kanlẹ̀ ni ẹ máa rórí pa rẹ̀, ẹ máa rí níbi àyè ìforíbalẹ̀ wọn. simahum fi wujuhihim. Ọlọ́hun ní dhalika mathaluhum fi tawrat, ìròyìn wọn tá ròyìn wọn fún yín tí ń bẹ nínú alukur'ani, kìí ṣe nínú alukur'ani nìkan ní bẹ́ẹ̀ bá dénú tíra àtàwọ́rá, ìwé tá fi rán Nabi Musa, ẹ máa bá níbẹ̀. dhalika mathaluhum fi tawrati wa mathaluhum fil injili. bẹ́ẹ̀ bákan náà tẹ́ bá débi tíra tá fún Ìsá táwọn ẹlẹ́sìn kejì tí wọ́n ń pè ní Jésù ni ẹ máa bá ìròyìn àwọn ẹni Ọlọ́hun, nípa pé wọ́n ń tẹ̀ fún Ọlọ́hun, nípa wípé wọ́n ń forí balẹ̀ fún Ọlọ́hun, nípa wípé wọn ò ní máa ran àwọn ẹni tí wọ́n jẹ́ kèfèrí lọ́wọ́ lórí ẹni tó jẹ́ mùsùlùmí, ẹ máa bá níbẹ̀. tarahum ruk'an sujadan yabtaguna fadlan minallahi wa ridwana simahum fi wujuhihim min athari as-sujud. àmì wọn ẹ máa rí nípa ìforíbalẹ̀ wọn, ẹ máa rí níbi àtẹ́jú wọn. dhalika mathalun fi tawrati wa mathalun fil injil. Ọlọ́hun ní kazari'in akhraja shat'ahu, àpèjú àwọn ẹni tí wọ́n jẹ́ ní Ọlọ́hun, tí wọ́n gbà fún Ọlọ́hun, tí wọ́n ń kírun, tí wọ́n ń tẹ̀ fún Ọlọ́hun, tí wọ́n ń forí balẹ̀. àpèjú wọn dà gẹ́gẹ́ bí igi tá a gbìn, èyí tí ó fi ìdí fi múlẹ̀. nígbà tí ó fi ìdí fi múlẹ̀ tán, ó bẹ̀rẹ̀ sí ní yẹ̀ka, ó wá yẹ̀ka lọ lóríṣiríṣi, àwọn èso rẹ̀ wá dáa, àwọn ewé rẹ̀ dáa, ó ṣe é wò, ó jọjú. bẹ́ẹ̀ náà làpèjú àwọn ẹni tí wọ́n jẹ́ mùmìnì, bẹ́ẹ̀ làpèjú àwọn ẹni tí wọ́n jẹ́ mùsùlùmí. kazari'in akhraja shat'ahu fa'azara fastaghladha fastawa 'ala suqihi yujibu zurra'a liyaghidha bihim likuffar. léyìí tó jẹ́ pé àwòrán wọn ni tó dáa, tó yáàyì, tó ṣe é wò yìí, bẹ́ẹ̀ làwòrán àwọn mùsùlùmí gẹ́gẹ́ bí àwòrán igi bó ti ṣe yáàyì tó ṣe é wò tó láwọn ẹ̀ka lóríṣiríṣi, bẹ́ẹ̀ náà làpèjúwe mùmìnì, bẹ́ẹ̀ náà làpèjúwe mùsùlùmí níbi ìfiyẹsẹ̀ rẹ̀ fi múlẹ̀ lórí ìlànà tí Ọlọ́hun, nípa pé ká má wá nǹkan míì lọ síbì kan yàtọ̀ sọ́dọ̀ Ọlọ́hun, torí pé ó mọ̀ pé iyyaka na'budu wa iyyaka nasta'inu, ìrẹ́ Ọlọ́hun la máa sìn, ọ̀dọ̀ rẹ̀ náà láti máa wá ìrànlọ́wọ́, ó mú lórí bẹ́ẹ̀. Ọlọ́hun nìkan náà ló dúró tì. ẹ̀rí, ẹ wá rí bí wọ́n ti ṣe yáàyí ni, bí wọ́n ti ṣe wá pọ̀ yìí, pípọ̀ wọn àti ìyáàyí wọn yóò máa wá jẹ́ ìbànújẹ́ fún àwọn kèfèrí. liyaghidha bihimul kuffar, yóò máa jẹ́ ìbànújẹ́ fún àwọn kèfèrí. ńlọ́fà ẹ rí wípé gbogbo àwọn ẹni tí wọ́n bá jẹ́ ọ̀tá Ọlọ́hun, ẹ rí pé tí wọ́n bá ti rí àwòrán àwọn mùsùlùmí níbi tá a bá pọ̀ sí, ẹ rí pé ìbànújẹ́ ni ó máa jẹ́ fún wọn, inú wọn ò ní dùn, sábà pọ́n mọ̀ sí lórí ìlànà náà, àwọn gámà ipò orí ìlànà tí ó dá làwọn ń bẹ. ẹ̀rẹ̀, ìdán àpèjú àwọn ẹni ire, òun náà ni Ọlọ́hun ṣe kí ni, òun náà ni Ọlọ́hun júwe fún wa nínú àyà yìí, àti pé Ọlọ́hun gbé àyà yìí wá láti fi ṣe kí ni, láti lè fi gbé ròyìnròyìn àti iyèméjì tí ń bẹ lọ́kàn àwọn sàhábà nípa wípé Ànábì sáàrọ̀ àlá fún wa wípé a padà wọ Mákà ní àmù sulhul Hudaybiyah, Mákà náà la padà ríwò yìí. ṣáwà sọ wípé àlá Ànábì wa Muhammad aláàrọ́ ni. Ọlọ́hun wá gbé àyà yìí kalẹ̀ láti lè máa fi ìdí rẹ̀ fi múlẹ̀ fún wa wípé ẹ̀ńtà mú Ànábì wa Muhammad rí ni òótọ́ ni. àìmọ́wọ̀ ìlú Mákà ní àmù sulhul Hudaybiyah ni ó ní ọgbọ́n àti òye tọ́fà
nítorí kí a bá lè gbé ẹni tí ń jẹ́ ìlú Mẹ́kà ní ká bá lè gbé sọ́wọ́ ìtẹ́ jẹ́ mùsùlùmí tó jẹ́ pé iná lẹ́ẹ̀mọ̀ darí rẹ̀ kò ní jẹ́ pé wọ ìlú Mẹ́kà tí ìjọba Mẹ́kà ni yóò wà lọ́dọ̀ àwọn kèfèrí tó jẹ́ pé ẹ̀ka wọbẹ̀ ẹ̀ ṣe umura ẹ̀ ṣe hajj ẹ̀ka jáde ni rárá gbogbo tí ń jẹ́ ìpàṣẹ ọ̀dọ̀ ẹ̀yin mùsùlùmí náà ní ọmọ ọbẹ̀ ńlọ́fà lọ́lọ́run ò fi jẹ́ kó ṣẹlẹ̀ ní Sulhul Hudaybiyah tó fi wá mu wá ní amu Fathi Mẹ́kà. ìdán a rí wípé ọgbọ́n tí ń bẹ níbẹ̀ nìyẹn léyìí tí ń túmọ̀ sí pé gbogbo ntọ́lọ́run bá ṣe yányán gbogbo rẹ̀ lọ́dá gbogbo ntọ́lọ́run ṣe fún wa gbogbo rẹ̀ lọ́dá àmọ́ sábà wípé nígbà míì ìntà ń fẹ́ yẹn tí ó bá ti tẹ̀ wá lọ́wọ́ àwa máa lérò wípé ẹni tí mo sì ń fẹ́ léyìí tọ́lọ́run ṣe ni léyìí tó sì jẹ́ pé èyí tọ́lọ́run ṣe fún wa yẹn gangan lọ́dá tọ́lọ́run bá wá ṣí ìpayá fún wa pé èyí tí wọ́n ń fẹ́ yìí ìpalára tí ń bẹ́ńbẹ̀ ní ìpalára tí ń bẹ́ńbẹ̀ ní àìṣedéédé tí ń bẹ́ńbẹ̀ ní àdéhùn tí ń bẹ́ńbẹ̀ ní ó rí i pé ó gbà fọ́lọ́hun ó rí wípé èyí tó ń fẹ́hùn ó pọ́lọ́hun mi ò fẹ́ mọ́ nígbà tọ́lọ́run bá ti fi ìdí rẹ̀ fi hàn ọ́ àmọ́ sábà yí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run a rí pọ́lọ́hun gbé pamọ́ fún wa Ọlọ́run ò fi hàn wá àìfihàn wá Ọlọ́run yẹn ní a máa wá túmọ̀ sí pé bóyá Ọlọ́run kò fẹ́ràn wa rárá kọ́lọ́hun mọ́ fún wa nítorí pọ́lọ́hun ti mọ̀ wípé yóò kó fìtínà bá wa yóò dààmú wa yóò wàhálà wa a rí pọ́lọ́hun fi nífẹ̀ẹ́ wa ni lọ́fà ni wọ́n fi jẹ́ kó yé wa wípé ẹni tó fi láàánú ju bàbá tó bí ọ lọ ẹni tó láàánú ju ìyá tó bí ọ lọ ọ̀nà Ọlọ́run tọ́lọ́hun bá sí payá àwọn ọgbọ́n rẹ̀ àti ntọ́fà tí ó fi fún wa láwọn nǹkan kankan tá ń béèrè nínú ayé a rí pé Ọlọ́run nífẹ̀ẹ́ wa ju bàbá àbí ìyá èyí tí ó bí wa lọ. ìdánítà bá wo àwọn sàhábà wọ̀nyí a rí pé wọ́n dààmú wọ́n wàhálà wọ́n fìtínà kí ìsìláàmù tó wá padà wá di ìrọ̀rùn nígbà téèyàn gba ìsìláàmù tí ò lè polongo rẹ̀ pé mo gba ìsìláàmù bọ́ bá polongo rẹ̀ wọ́n bẹ̀ lórí ni nígbà náà lọ́hùn lónìí àwa dẹni tá ń ṣe ìsìláàmù à ń ṣàfihàn ìsìláàmù wa pẹ̀lú ìdùnnú pẹ̀lú ayọ̀ léyìí tí ò sẹ́nìkan tí ó dà wá láàmú ìdán a rí pé oríire àti ayọ̀ ni ìdán irú àwọn sàhábà yẹn tí wọ́n pẹ̀lú ànábì tí wọ́n fi jagun ní tí wọ́n rógun náà jà tógun ní yìn wọ́n kì í wá ṣe wọn ló yẹ ká máa wá sọ̀rọ̀ tí ó dáa sí kì í wá sàn wọn ló yẹ ká máa pè ní kèfèrí gbogbo ẹni tó bá peru wọn ní kèfèrí abẹ́ni tó sọ̀rọ̀ tí ó dáa sáwọn sàhábà irú ẹni bẹ́ẹ̀ kèfèrí ni gẹ́gẹ́ bí àwọn àfáà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ ẹ̀rí nítorí pé ibùdúró kan ṣo ẹnìkan láàrin àwọn sàhábà sójú ọ̀nà tí Ọlọ́hun ládá tó fẹ́ rí ń bẹ́ẹ̀ ó ju gbogbo ládá tí wọ́n fẹ́ rí ó bá lò 60 láyé 80 láyé kó fi sin Ọlọ́hun kó o máa pààrà ọ̀nà Mẹ́kà kó o máa gbàwẹ̀ Ramadan lọ́dọọdún kó o bọ́ gbogbo ayé ìdúró kan ṣo sàhábà sójú ọ̀nà tí Ọlọ́hun nípa tọ́lọ́hun ládá tó fẹ́ rí ń bẹ́ẹ̀ ó ju gbogbo ń tọ́ bá ṣe ní gbogbo àlámọ̀rí ọjọ́ ayé rẹ lọ. ìdán àwọn èèyàn wọ̀nyí wọ́n dúró ti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú gbogbo èyí tí wọ́n ní pẹ̀lú gbogbo dúkìá wọn tàlà fẹ́ rí nínú mùsùlùmí lónìí tó lè kó gbogbo dúkìá owó rẹ̀ tó ní tó lè sọ pé òun fẹ́ na sójú ọ̀nà tí Ọlọ́hun a rí pé kò lè rí ètò dájú pé a lè rí ṣùgbọ́n láàrin àwọn sàhábà tá ń sọ ni ààrẹ ẹni tó gbé gbogbo tó ní lówó gbé jáde nípa wípé ànábì mo fi ṣe ìrànlọ́wọ́ fún ọ irú rẹ̀ náà ni Abubakar Siddiq òun náà ni ọ̀rẹ́ yìí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó kó gbogbo dúkìá rẹ̀ jáde fún ànábì wa Muhammad pé alówó mi lélẹ́yìí ìrẹ́ ànábì mo gbé fún ọ kó fi gbáradì láti jagun sójú ọ̀nà tí Ọlọ́hun ànábì ń bi léèrè pé ìrẹ́ Abubakar kíni tó fi kalẹ̀ fún àwọn ọmọ rẹ̀ àwọn ìyàwó rẹ̀ àwọn fámìlì rẹ̀ nílé kíni tí wọ́n máa jẹ Abubakar ń fún ànábì lésì wípé àní mo fi Ọlọ́hun àti ìrẹ́ ànábì náà ni mo fi kalẹ̀ fáwọn ará ilé mi káwa náà káworú gbàgbọ́ bẹ́ẹ̀ káworú ìmánì bẹ́ẹ̀ tala lè bá irú rẹ̀ lọ́dọ̀ rẹ̀ lásìkò tá ń bẹ yìí lọ́dọ̀ àwa mùsùlùmí ńlọ́fà lànàbì fi ní khairun nasi qarni àwọn tí wọ́n fi dáa jù àwọn èèyàn rẹ̀ náà làwọn tí wọ́n bá ìmì ànábì wa Muhammad sallam àwọn làwọn tí wọ́n bá mi lògbà lẹ́yìn náà làwọn tó tún tẹ̀lé wọn lẹ́yìn náà làwọn tí wọ́n tún tẹ̀lé wọn àwa máa gbìyànjú ni àmọ́ kò sí bó ti ṣe lè wá gbìyànjú tó
a lè bá àwọn sàhábà níbi ọlá, a lè bá àwọn sàhábà níbi ipò. A máa tọrọ lọ́dọ̀ Ọlọ́run náà ní ìbá ìgbìyànjú tá a bá gbà kọ́lọ́run bá dákun kó tẹ́wọ́ gbà lọ́dọ̀ wa, kọ́lọ́run kó má dàálù wá láyà. Ìbá tí a gbọ́ yìí kọ́lọ́run jẹ́ kí ó ṣe ẹnì kọ̀ọ̀kan wa láǹfààní àánú ti Ọlọ́run. Ojúléṣẹ́ yìí Ọlọ́run bá dákun má jẹ́ ó bàjẹ́ láéláé. Ọlọ́run jẹ́ kí ìdàgbàsókè, Ọlọ́run jẹ́ kí ó máa bá ojúléṣẹ́ náà àti gbogbo àwa tí à ń ṣiṣẹ́ níbẹ̀. Ọlọ́run bá dákun mọ́sẹ̀ máa kún wa lọ́wọ́. Gbogbo àwa tí à ń gbọ́ wa tá a sì ń wò wá, Ọlọ́run máa dúró tì wá. Ọlọ́run má fẹ́ nìkọ̀ọ̀kan wá ńlẹ̀ o. Subhanaka Allahumma wa bihamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka wa la ilaha ghayruka. Subhana rabbika rabbil izzati amma yasifun. وسلام على المرسلين والحمد لله رب العالمين. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله ولله